ìbà olódùmarè ìbà olódùmarè ìbà olódùmarè olódùmarè alápá ńlá tó solé ayé ró kìnìún ẹ̀yà Júdà gbanigbani lọ́jọ́ táyé bá kọni sílẹ̀ ọba tó ti wà káyé tó wọ ọlọ́run tó wà nígbà táyé ń bẹ olódùmarè tí ọmọ wà nígbà táyé ò ní sí mọ́ alápá kábíkábí ònìkan gbémọ rẹ̀ níjà ọba tó ga fíofío tí ò láfiwé ọlọ́run mi tó fi lọ́run ṣe bùgbé tó wá filé ayé ṣàpótí ìtìsẹ̀ ń bọ̀ ńlọ́pàá tètè sánmọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ò sì lè yí rárá arúgbó ọjọ́ adàgbàmọ́ tẹ̀pá adàgbàmọ́ lo gíláàsì ní bàbá mi tó ìbàrẹ̀ olódùmarè láṣẹ Èdùmàrè ojú tẹ́ fi ń wò mí yìí ojú yín ọ̀ní relédè yìí láṣẹ Èdùmàrè etí tẹ́ sì fi ń gbọ́ mi etí yín ọ̀ní fàyà pẹrẹgẹdẹ bí owó aṣọ. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ olódùmarè mo tún dé sí yín lọ́rùn lónìí o gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire mo dé sí yín lọ́rùn gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo dé sí yín lọ́rùn gbogbo ẹ̀yin ọmọ aládé ṣe mọ̀ páwa lọmọ aládé jákèjádò gbogbo àgbáyé mo dé sí yín lọ́rùn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ajálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá kó wa àti àsìkò tó bá bá wa ṣe mọ̀ pé ni tó bá kọ̀ tí òkè ni kú lé ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀hún náà ẹni mo náà ti pàdánù káàbọ̀ ni bàbá wa Igboho Oosa owó bàbá dámì bàbá mo kì í yín ẹkú bélédù wá ti pé orí láṣẹ Èdùmàrè gbogbo àwọn tí ń bínú yín Elédùmarè ó sì bá wa fún wọn pamọ́ ọmọ gbénu lé ni wọn ọmọ wòrán òde ni láṣẹ Èdùmàrè ipa yìí ò ní yín ká bàbá ipa ọ̀tá ò ní yín ká bàbá bàbá ọmọ lágbára o ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè irú èèyàn tó Olódùmarè ṣe Chief Dr. bàbá wa Sunday Adeyemo Igboho Oosa irú èèyàn tó Olódùmarè ṣe wọ́n ọmọ sọ̀ wọ́n láwùjọ ọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kì í sọ̀rọ̀ téèyàn fojú lásán wò òótọ́ ẹ̀yin máa ń fẹ́ kàlàáfíà ọjọba ní gbogbo ìgbà ni àmọ́ àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé kò ṣeé fojú fò ó yẹ kó jẹ́ pé kéèyàn kọ́rọ̀ ọ̀hún kí wọ́n sọ kó débì kan torí ọjọ́ iwájú ni kì í ṣe torí òní nígbà tí mo gbọ́rọ̀ ọ̀hún ó ṣe mí bákan bákan tí èé bá ṣe ẹnu ẹni tí mo ti gbọ́ tí èé bá ṣe nígbà tí mo gbọ́ gan mo kọ́kọ́ wò pé àbí wọ́n ti ń gbé àwọ̀ ọ̀gá wa Koiki Media àbọ̀n ti ń gbé àwọ̀ ọ̀gá ṣiṣẹ́ ni mo wò pé mo tún wẹ̀yìn fóònù mi tí mo fi ń wò pé ṣé nǹkan mi ò ti máa ṣẹlẹ̀ nígbà mo gbọ́ tí lẹ́nu Koiki spokesman bàbá gangan tí mo gbọ́ pé bàbá sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n pa Bọ́láàgì wọn pa Bọ́láàgì pé kí wọ́n fojú fò wọ́n ti parí ẹ̀ síbẹ̀ etí tó bá sì gbá lọ ó gbọ́dọ̀ gbá bọ̀ ní gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórí ìkànnì ayélujára lásìkò tá a wà yìí ní tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò tá a wà yìí ẹ ń bá fẹnu sọ̀sọ́kúsọ tọ́rọ̀ mọ́ ọ̀bá wá rí bẹ́ẹ̀ mọ́ ó yọ jáde síta gbangba fúnra rẹ̀ pé ẹ dákun ọ̀rọ̀ yóò rí báyìí o báyìí ni o bóyá nígbà tó sọ̀rọ̀ ọ̀hún ó ṣeé ṣe kó ti fagbóyó ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí i ó ti ní àsìkò tí máa ń gba oògùn tọ́jẹ́ pásìkò náà kò ró ògbóògùn lásìkò náà nǹkan ọ̀hún wá ti àfẹ́ tiẹ̀ lọ́jọ́ ó sọ̀rọ̀ tó sọ yóò sì jáde sí ẹ dákun ẹ má bínú o ní tó jẹ́ ń sọ̀rọ̀ ní n ò tí ì gbóògùn tó yẹ ń gbà ní ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ kí gbogbo etí tó gbà lọ pátápátá kí wọ́n tún wá gbábọ̀ torí ọjọ́ iwájú ṣe mọ̀ pé ńgbà tí wọ́n ṣe mítìn pé wọ́n ti parí ẹ̀ àwa ò sí ń bẹ̀ gbogbo etí tó ti gbọ́ pé nǹkan báyìí wọn ò sí ń bẹ̀ èmi sì wò pé ó yẹ kí ẹni ọ̀hún jáde fúnra ara ẹ̀ kó tún sọ pé kò rí bẹ́ẹ̀ o kọ́rọ̀ náà ó sì tán torí àwa kan ò tí ì jáde àwa kan ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde lórí ọ̀rọ̀ náà ní tẹ́lẹ̀ àwa kan ṣẹ̀ ń pò pọ̀ tẹ́lẹ̀ ni tá a fẹ́ jáde pé bò ló ṣe rí torí lánàá yìí ẹnìkan sì wọṣọ bíi àlòkù sójà báyìí tó sì wọṣọ ọwọ́ funfun sókè ọwọ́ alárànbarà kan sísàlẹ̀ ń sọ̀sọ̀kúsọ lálẹ́ àná sì nù ẹ dákun bàbá wa Igboho Oosa àtòyínṣẹ́ o bàbá àwọn ọmọ tí ń gbọ́ràn sí làwa bẹ́ẹ̀ bá ṣe wí bẹ́ẹ̀ náà ló ṣe rí tó ní káwa ọ dákẹ́ ká mọ́ dákẹ́ lọ́ọ̀tọ́ gbogbo nǹkan táwa gbọ́ làwa ń sọ̀rọ̀ ní lórí kì í ṣe ẹnìkan ló rán wa ẹnìkan ò rán mi iṣẹ́ tí mò ń ṣe àmọ́ ní táwa bá ti gbọ́ ọ̀rọ̀ Yorùbá nation ó jẹ àwa lógún dáadáa ọ̀rọ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire ilẹ̀ bàbá wa ó jà wá lógún dáadáa
àwa wà nínú àwọn tó jẹ́ pé a fẹ́ kí wọ́n fi ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire kí wọ́n fi ṣètàn pa, a fẹ́ kí Fúlàní gbalẹ̀ bàbá wa mọ́ wa lọ́wọ́ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ ti wá gan. Ẹni bá wá síwájú yẹ káwa náà ọ tẹ̀lé, ẹ̀ ń bá jólò ó tọ́ yẹ káwa náà ọ tẹ̀lé. Ẹ dákun, gẹ́gẹ́ bí ọmọdé tèmi, èmi ò bá gbà á lámọ̀ràn pé ẹ dákun, ẹ jẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ kó tún padà sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ní social media, kọ́rọ̀ náà kọ́ sì tán síbẹ̀ torí ọjọ́ iwájú la ṣe ń kí ìbúrú nǹkan báyìí. Bàbá, ọmọdé ni mí o, ẹ ṣé mo dúpẹ́. Bàbá the great white lion, ìbá yín o, ẹ dákun ẹ bá wa fi tó bàbá létí, ẹ bá wa fi tó bàbá létí pé àwa ọmọ Yorùbá nation, àwa ọmọ ọkọlẹ̀ Yorùbá Kóòtù Òjíire, à ń retí ẹni tó sọ̀sọ́kúsọ kó tún wá sọ nǹkan dáadáa pé kò rí bẹ́ẹ̀. Ẹ ṣé, Olódùmarè ọmọ fún yín ṣe láṣẹ Èdùmàrè. Àwa láàmú wá ẹ̀yìn náà láti máa bá ẹ ń bá ní káwà ọ lọ ká mọ́ bọ̀ náà láwà bọ̀ láàní bíbá láṣẹ Èdùmàrè. Mo ṣe bá ọ.